olólùfẹ́ wojú mi sọ fún mi pé ó fẹ́ mi àyànmọ́ ìfẹ́ là jẹ́ fúnra wa látọ̀dọ̀ ẹni tó dá wa ó fìmọ́lẹ̀ rẹ̀ fún mi ó fagbára mi fún ọ ó fìmọ́lẹ̀ rẹ̀ fún mi ó fagbára mi fún ọ ó wá fìjánu sínú wa láti mọ̀fẹ́ láti mọ̀rẹ́ ọwọ́ mi rè yóò fà mí dání àṣẹ Olúwa ni àyànmọ́ ìfẹ́ là jẹ́ fúnra wa látọ̀dọ̀ ẹni tó dá wa. Ẹ káàbọ̀ sí ètò wa tòní, ètò KGN wí lówó pẹ̀lú èmi olólùfẹ́ yín Oluwaseyi Precious ebi ẹni wájú Olúwa ọmọgúnrò mi Ayọ̀ Ojodu èmi ara kí ọmọ ẹkùn màjọ méjọ màjọ gbẹrú màjọ gbẹkọ ẹrú ní ìsinmi ẹ̀kọ́ kì í sìyàn. Ẹ káàbọ̀ sí ètò wa tòní, ètò ìfẹ́ bí a ṣe mọ̀ wípé àsìkò tí a wà yìí àsìkò ìfẹ́ pàápàá jùlọ nínú ọ̀sẹ̀ tí gbogbo ẹ̀ tó ń rọ́ọ̀kì tó ń dùn tó ń dán lẹ́yìn oṣù mẹ́sàn-án kóníkálukú àmà ti kùn kiri ni. Ẹ káàbọ̀ o lónìí yìí a fẹ́ sọ̀rọ̀ lórí àwọn àrùn tó ń ba ìgbéyàwó jẹ́, àrùn tó ń da ìfẹ́ rú, àrùn tó ń gé ẹ̀mí ìfẹ́, tó ń dá ẹ̀mí ìfẹ́ légbodò. Ìkíní nínú àwọn àrùn yìí òun ni ẹ̀mí àìlè ìdáríjì ni. Eléyìí ló jẹ́ ohun tí ó wọ́pọ̀ lóde òní wípé ọ̀pọ̀lọpọ̀ wa tó jẹ́ wípé tí ọkọ bá ṣe aya, aya wa mú nípa wípé dandan kọ́ ni kí n dáríjì ọ́. Tí aya bá ṣe ọkọ, ọkọ àmú ti dandan wípé dandan ni kó lọ ni. Eléyìí ló jẹ́ ká ní single mother single fathers out there, àwọn tọkùnrin tí ó ń dá ọmọ tọ́ àti obìnrin tí ó ń dá ọmọ tọ́. Ọ̀kan lára àwọn àrùn tó ń ba ìgbéyàwó jẹ́ ni ẹ̀mí àìlè ìdáríjì ni. Èyí tó túmọ̀ sí wípé tí ọkọ bá ṣe aya, kí akọ bá ṣe ń dáríjì ara wa, tí aya bá ṣe ọkọ, kákọ́ bí a ṣe ń dáríjì ara wa. Mo ń bọ̀, mi ò tí dé, ẹ máa bá mi kálọ. Káàbọ̀ padà sí ètò ìfẹ́ eléyìí tí a ń ṣe lónìí. Ẹ má ṣe gbàgbé pé à ń sọ̀rọ̀ lórí àwọn àrùn tó ń ba ìgbéyàwó jẹ́, àwọn àrùn tó ń jẹ ìfẹ́ run, tí ó ń ba ayé ìfẹ́ jẹ́. Ìkejì nínú àwọn àrùn òun la pè ní ìfura. Ìfura eléyìí tí olóyìnbó pè ní suspicion. Ó ṣe pàtàkì gan, ó sì jẹ́ ohun tó jẹ́ pé ó ń ba ìgbéyàwó jẹ́, tí ó ń da ìfẹ́ rú. Ìfura kí o tó rìnrìn àjò kan, ìkejì á ti máa fura. Kó tó gbẹ́sẹ̀ kan, ìkejì á ti máa sọ mo ń fura sí ẹ, mo ń fura sí ẹ. Ìfura yìí ó pẹ̀lú àwọn àrùn tó ń ba ìgbéyàwó jẹ́, ó pẹ̀lú àwọn àrùn tó ń da àárín ìfẹ́ rú. Kí a kọ́ bí a ti ṣe mú ọkàn dúró jẹ́, yé fura sí kejì ẹ, yé fura sọ́kọ ẹ, yé fura sáya ẹ. Ohun tí wò bá ti lè ṣe má ní lọ́kàn wípé ìkejì ẹ náà kàn ṣe. Ìkẹta nínú àrùn tó ń ba ìgbéyàwó jẹ́ òun la pè ní àìní ìfọkàntán, lack of trust. Àìní ìfọkàntán, tí ọkọ ò bá ti lè fi ọkàn tán aya, tí aya ò bá ti lè fi ọkàn tán ọkọ, ó ń ba ìgbéyàwó jẹ́, ó ń da ìfẹ́ rú ni. Nítorí pé nígbà tí kò bá ti sí ìfọkàntán, nígbà náà la máa wọ ẹni kejì bẹ́ẹ̀ ní wípé kí ló já mọ́, ohun tó ń sọ yẹn rọ́ ló ń pa. Pàápàá jùlọ lórí slang tó lọ lọ́wọ́ báyìí pé I love you lórí irọ́ ni. Gbogbo ẹ̀ tó bá dúró lórí wípé irọ́ ló ń pa, lórí irọ́ ni gbogbo ẹ̀, ayé ìfẹ́ ń bàjẹ́, ayé ìfẹ́ ń dàrú. Àrùn ìkẹrin tó ń ba ìgbéyàwó jẹ́ òun ní àìlè ní ìtẹríba, pàápàá jùlọ láti ọ̀dọ̀ aya sí ọkọ. Ẹ má ṣe gbàgbé ìwé mímọ́ sọ wípé ọkọ fẹ́ aya rẹ kí aya náà kí ó sì tẹríba fún ọkọ. Pàápàá jùlọ àwọn obìnrin òde òní tọ́lọ́run bá ti rọ̀ wá lọ́wọ́ tí ọwọ́ wa ga díẹ̀ ju tọkọ lọ, tàbí tí ajẹ́ mi tó jẹ́ gbajúgbajà tí ayé ń fẹ́, tí ayé ń yùn àti máa wò ó pé kí ni ọkọ mi jẹ́ sí, ọkọ mi ò lè pàṣẹ fún mi, kábọ̀ tó aṣáájọ́ ń sanwó ilé ni, àjọ rán ọmọ lọ nílé ìwé ni. Eléyìí pẹ̀lú àrùn tó ń ba ìgbéyàwó jẹ́. Eléyìí tó wá ṣe karùn-ún rẹ̀, ẹ jókòó ẹ wá nǹkan fìdí kalẹ̀ sí káwá tó mú ìkarùn-ún wá. Mò ń bọ̀. Káàbọ̀ padà wá sí ètò wa tòní. À ń sọ̀rọ̀ lórí àwọn àrùn tó ń ba ìgbéyàwó jẹ́, àwọn àrùn tó ń da ìfẹ́ rú. Ìkarùn-ún tó ṣe agbátẹrù gbogbo ẹ̀ òun là ń pè ní ọ̀lẹ. Ọ̀lẹ. Àrùn ọ̀lẹ kì í jẹ́ kí ìgbéyàwó kó tẹ̀síwájú. Àrùn àìní nǹkan ṣe kì í jẹ́ kí ẹ̀mí ìfẹ́ kó gùn. Nígbà tí ọkọ bá jáde lọ tí ìyàwó wà lé tó rò máyà tó jókòó tó ń ṣèké ládùúgbò, tó mọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ládùúgbò. Tí ọkọ dé, dádì wa, ó kò wó ṣàánú, ó kò wó ọbẹ̀,
okòwò gbá okòwò àwò kì í mú kẹ́mi ìfẹ́ kó gùn nítorí pé kì í pẹ́ sú ọkọ pàápàá jùlọ Yorùbá á máa sọ̀rọ̀ kan wá ní pé àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kì í gbẹ̀rù dòní ká fọwọ́ wọwọ́ báyìí lọ́wọ́ ṣe ń mọ́ nígbà tí ọwọ́ kan bá jẹ́ àwọn tó bá padà jẹun tó ṣe bí tó bá ṣọwọ́ epo ìyá yíká sí gbogbo ọwọ́ ni nígbà tí obìnrin bá takú kanlẹ̀ wípé òun ò lè ṣiṣẹ́ kó jẹ́ pọ́kùnrin nìkan ló ṣiṣẹ́ tàbí tóbìnrin lọ ṣiṣẹ́ tí ọkọ jókòó kalẹ̀ sílé kì í mú kẹ́mi ìfẹ́ kó gùn ó ń dẹ̀ ẹ̀mí ìfẹ́ lè gbòdò nítorí ìdí èyí ẹ jẹ́ ká yára fún gbogbo àwọn àrùn márùn tí mo dárúkọ yìí ẹ̀mí ìfẹ́ wa gùn o àbàwà kalẹ̀ o ẹ̀mí ìfẹ́ wa kò ní forí ṣọpọ́n bẹ́ẹ̀ ni a ò wá ní joyè adálémoṣú gẹ́gẹ́ bí obìnrin ọkọ náà wà ní padà sí ẹsẹ̀ àárọ̀ mọ́ ìfẹ́ wa bá wa kalẹ̀ a ò ní rí jù bẹ́ẹ̀ lọ lórí ètò wa tòní ẹ máa bá wa kálẹ̀ lórí gbogbo ẹ̀rọ ayélujára wa lórí Facebook account wa KY Global Nation TV lórí Instagram account wa @KGN lórí YouTube channel wa KGN TV àti lórí website wa www.kgnpromotions.com má ṣe bí o torí pé o ta fa sókè tó yí dàborí tó bá yóò bá rètò òun wò káfíńrí pàdé ní ọjọ́ mẹ́jọ nígbà tí àwọn máa pàdé orúkọ mi ò yí padà èmi náà ni Olúwaṣeyì Iyebíye níwájú Olúwa Precious ọmọ Ògúnrẹ̀mí aya Òjòdú títí wá dé ọjọ́ mẹ́jọ ó dàbọ̀.